yá gbogbo àwọn olólùfẹ́ justice for Mohbad ẹ tún wá gbọ́ o ẹ tún wá gbọ́ o ẹ tún wá gbọ́ nǹkan tó tún ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad. Àgbà lọ́ọ̀yà kan ló di justice for Mohbad mú. Ta ni àgbà lọ́ọ̀yà náà? Wọ́n reveal orúkọ ẹni yẹn, but Mr. Yomi Fabiyi ó ń confirm ẹ̀, ó ní gbogbo ìwádìí tóun ṣe, gbogbo investigation tóun ṣe, gbogbo bí tí òun ti ń gádà gbogbo evidence jọ, wọ́n níbẹ̀ ni àwọn ti get to know ẹni tó wà nídìí justice for Mohbad. Wọ́n lẹ́ni yìí dẹ̀ ń lérí, ó ń léka pé níwọ̀nba ìgbà tóun bá ṣì wà láyé a ò lè rí justice for Mohbad. But bí Mr. Yomi ṣe wá describe ẹni yẹn, òdúlẹ̀ni yẹn kò ń ṣàìmọ̀ fólókò. Gbogbo àwọn olólùfẹ́ justice for Mohbad tó bá sọ wípé àgbà lọ́ọ̀yà, àgbà SAN ló ń hold justice for Mohbad, ó yẹ kí gbogbo yín gan ti mẹ́ni náà, ó yẹ kẹ́ ẹ ti mẹ́ni tó jẹ́. Èmi dẹ̀ mọ̀ reason tí Mr. Yomi Fabiyi tí ò fi mention orúkọ ẹni yẹn, torí pé tó bá fi lè mention orúkọ ẹni yẹn wọ́n lè lo as evidence, wọ́n lè lo against Mr. Yomi Fabiyi pé ok olémi ni mò ń dìmú wá proof ẹ̀ ní court. But deep down nínú gbogbo wa àti mẹ́ni tó jẹ́, àti mẹ́ni tó wà nínú ìgò tó fi ń pè ní gin, àti mọ igi wọ́rọ́kọ́ tó ń da iná rú, àti mọ àròwọ̀rọ̀kọ̀ tó ń dọbẹ̀ nù, àti mọ àwọn tó wà nídìí ọ̀bàyéjẹ́. Bó tiẹ̀ ti lè jẹ́ wípé òun gangan kọ́ ni ó gbẹ̀mí Mohbad, àwọn tó gba ẹ̀mí Mohbad àwọn ni wọ́n ń lò láti fi hold the justice for Mohbad. But my question is, ṣé bàbá yìí ò bímọ? Ṣé bó lọ́mọ ọkùnrin ó dẹ̀ lọ́mọ obìnrin? Ẹ̀sùn ake o, ẹ̀sùn ake o, wàláì tàláì gbogbo bá ṣe ń jẹ́ ti Ọlọ́run. Wọ́n dẹ̀ sọ wípé ayé ni ẹ̀san wà. Ayé yìí náà lóníkálukú ti máa jìyà ẹ̀ṣẹ̀, ayé yìí lóníkálukú ti máa gbaṣẹ́ ń jí ọ̀rọ̀ ẹ̀. Mr. Yomi ní nǹkan tí justice yẹn ṣe difficult láti get òun nìyẹn. Wọ́n ní bàbá yìí ló wà ń di ẹ̀, òun ló manipulate ẹjọ́. Ẹ rántí nígbà tí níjọ́ tèmi ti délé ayé, bóyá torí wípé mi ò dẹ̀ kí ń mingle pẹ̀lú àwọn tó ń lọ sí court, tó ń lọ sílé ẹjọ́, bóyá òun ni kò jẹ́ kémi mọ̀ o, bóyá ó ti ń exist bẹ́ẹ̀ o, àbí lórí ọ̀rọ̀ ti Mohbad òun ló jẹ́ kó ṣẹlẹ̀, I don't know. Níjọ́ tèmi ti ń gbọ́ court or no court, tọ́lọ́pàá bá sọ pé àwọn ti ṣàjẹ́ sí court, àwọn normal court la máa ń gbọ́, normal court. Mi ò gbọ́ corona inquest rí níjọ́ tí mo ti délé ayé tèmi ti ń gbọ́ ọ̀rọ̀ court. Òun mo ṣe ń sọ wípé bóyá èmi ni mi ò kí ń sọ̀rọ̀ síbi tí wọ́n ti ń ṣerú àwọn ìdájọ́ bẹ́ẹ̀ yẹn. Láti jọ́ táláyé ti dáyé tèmi ti délé ayé tí mo ti gbọ́njú normal court ó wà Yaba o, court ó wà ní kíní kan o, court ó wà níbí kan o. Mi ò gbọ́ corona inquest rí. Lórí ọ̀rọ̀ justice for Mohbad náà ni mo ti gbọ́ pé wọ́n introduce corona inquest. Ẹ wo mọ̀kùmọ̀kù tí wọ́n ń ṣe ní corona inquest, ẹ wo jágajàga tí wọ́n ń ṣe ní corona inquest. Bó tiẹ̀ ti lè jẹ́ pé àwọn kan testify sí pé gbogbo ìlú náà ló máa ń ní irú corona inquest, bẹ́ẹ̀ pé gbogbo ìlú ló máa ń ní, but èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí Mohbad ló jẹ́ kí n mọ̀, èmi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Normal court lèmi mọ̀, lower court, higher court, Supreme Court, èwo tó tún last. So àwọn court bẹ́ẹ̀ lèmi mọ̀, mi ò gbọ́ corona inquest rí. This is first time in history at my age tí mo gbọ́. O mo ṣe sọ pé mi ò lè sọ bóyá ó ń exist àbí kò exist, but lórí ọ̀rọ̀ justice for Mohbad òun ló jẹ́ kí n gbọ́. Ok, ẹ wá sọ fún mi, nígbà tán wá ní wọ́n dá corona inquest yẹn sílẹ̀, ẹ jọ̀ọ́ kí ni outcome corona inquest? Ṣé bí rabaraba náà ni
at the end of the day just like that a kàn gbọ́ wípé àwọn kan dìde wọ́n nítorí pé baba Mohbad ò gbà kí àwọn dá sí ọ̀rọ̀ justice for Mohbad wọ́n ti corona pa. Can you imagine tó bá jẹ́ pé ibi tó ti fẹ́ wádìí ẹjọ́ òtítọ́ àtòdodo ni adẹ̀gbọ́n bẹ́ẹ̀ ni pé wọn ò lè dájọ́ ń bẹ̀ yẹn náà wọ́n kàn fẹ́ fi gather evidence ní ẹjọ́ kí ni wọ́n ń waste time wa fún why tí wọ́n transfer ẹjọ́ yìí lọ sí normal court right from beginning kí normal court des transfer lọ sí higher court tágbára wọn bá gbé simple wọ́n kàn fi corona inquest wọ́n kàn fi waste time wa but ìyẹn ò dé wá dùn wá suddenly wọ́n ní wọ́n close sí corona inquest till further notice kí ni Yomi Fabiyi dé ni torí ibi tí ọ̀rọ̀ ń lọ àwọn tí wọ́n close sí corona inquest for the further notice kò máa sẹ́ni tó kọ́ wọn kí wọ́n tó lọ sí again wọ́n máa tún ṣì kí ni wọ́n ṣe fún láti máa fi dìlé ẹjọ́ yìí náà ni láti máa fi dìlé ẹjọ́ yìí òun náà ni gbogbo àwọn tó invite síbẹ̀ ìlàjì wọn ló wá ìlàjì wọn ò wá tí wọn ò dẹ̀ rí kankan ṣe fún àwọn tí wọn ò wá àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ náà o Mr. Yomi wá confam ẹ̀ pé àṣírí ẹni tó wà nídìí ọ̀rọ̀ justice for Mohbad tí ó fẹ́ kárí justice àṣírí wọn ti tú àgbà lọ́yà àgbà SAN òun ló wà díẹ̀ tí ó fẹ́ dé kárí justice fún Mohbad but wọ́n náà ò ní dárúkọ bẹ́ẹ̀ dárúkọ 85% àwọn ọmọ Nàìjíríà wọ́n ti mẹ́ni tẹ́ ń sọ kò dìgbà tẹ́ bá ṣe ẹ̀ dárúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ìgan èmi gan ti mẹ́ni àti bá bàbá náà jàre àti sọ̀rọ̀ sí wọn rí ńgbà kan wọ́n wá lọ hide wọ́n wá ti àwọn ọmọ wọn síwájú àṣẹ wọn náà wà nínú ògò tó ń jẹ́ jìn àṣírí wọn ti tú o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá justice for Mohbad gbogbo àwa tí à ń wá justice for Mohbad tá a bá fẹ́ dàrẹ́tì àdúrà tá a bá fẹ́ dàrẹ́tì èpè ẹ jẹ́ ká mọ̀ bí táwọn máa dàrẹ́tì ẹ̀ sí èmi kàn mọ̀ wípé bó ṣe lè wù kó rí ìdájọ́ òdodo máa jáde ńjọ́ kan ẹlẹ́ṣẹ̀ ò dẹ̀ ní lọ láì jì ẹ̀ṣẹ̀ ó kàn dùn mí pé àwọn tó wà nídìí anti justice ó kàn dùn mí wípé tásìkò bá tó àwọn ọmọ wọn tí wọn ò mọwọ́ tí wọn ò mẹsẹ̀ náà wọn máa jẹ́nu ìyà yìí jù ṣé rí tó bá jẹ́ pé Ọlọ́run pín bí mo ṣe fẹ́ sọ ìkú ẹ̀pọ̀ Ọlọ́run pín pé ìwọ tó o dá ẹ̀ṣẹ̀ ìwọ fúnra rẹ náà ni kó o jẹ complete ẹ̀ṣẹ̀ kára má bẹ́ẹ̀ pín bẹ́ẹ̀ kọ́ọ̀rẹ́ má bẹ́ẹ̀ pín bẹ́ẹ̀ kíyàwó má bẹ́ẹ̀ pín bẹ́ẹ̀ kọ́kọ́ má bẹ́ẹ̀ pín bẹ́ẹ̀ kọ́mọ má bẹ́ẹ̀ pín bẹ́ẹ̀ ìwọ tó o dá ẹ̀ṣẹ̀ yẹn ìwọ ni kó o dá jẹ ìyà ẹ̀ like me now tí n bá dẹ́ṣẹ̀ kẹ́ṣẹ̀ yẹn má transfer sórí ọmọ mi kọ́lọ́hún fi ìyà yẹn jẹ èmi gangan fúnra ara mi kí n jẹ kí n mú mi sí kí n yó bó ṣe yẹ kọ́lọ́hún ṣe nìyẹn but mọ́ ń yàṣà ò ń lọ bọ́ olúwa ò ṣe bẹ́ẹ̀ bóyá torí pé kábà má dẹ́ṣẹ̀ yẹn náà ni olúwa ò ṣe bẹ́ẹ̀ pé mi ò fẹ́ káwọn ọmọ mi jìyà ẹ̀ṣẹ̀ mi ò ní dẹ́ṣẹ̀ o but ts náà àwọn tó ń dẹ́ṣẹ̀ yìí ṣì ń pọ̀ mí ni wípé wọn ò tiẹ̀ ro tọmọ wọn ò ro tẹbí wọn ọmọ wọn ò bá máa jìyà ìrandíran lọ wọn ò kí ẹ̀ because tó bá yẹ kó bá kí ẹ̀ ni kẹlòmíì tó hu ìwà burúkú á ronú pẹ̀ méjì á ronú dípìlẹ̀ pé ní tí mo dẹ̀ fẹ́ ṣe yìí àtúbọ̀tán ìmọ̀ dáa àwọn ọmọ mi á jẹ́nu ìyà yìí má jẹ́ kí n fi ìyà burúkú lẹ̀ fún àwọn ọmọ mi ẹlòmíì á ronú pé wàdà bọ́ tí wọ́n ronú ẹjọ́ nínú gbogbo ojú tó ń wò mí mélòó nù wa ló lè sọ pé olúwa o fi ìyà ẹ̀ṣẹ̀ mi kó o fi bí ọmọ mi kò sí torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ wa ní wọ́wọ́ ò dáa how many people ló lè sọ nù wá pé fi iṣẹ́ ọwọ́ mi kó o fi iṣẹ́ ọwọ́ mi kó o fi kẹ́ ọmọ mi kó o fi ìwà ọwọ́ mi kó o fi kẹ́ ọmọ mi how many people ló lè sọ torí ọ̀pọ̀lọpọ̀ wa á mọ̀ pé ìwà ọwọ́ wa ò dáa ohun tó ń gbénu wa ò sunwọ̀n ohun tá à ń gbé sùn tá à ń gbé jí bí ká ọmọ làkejì ká gé lẹ́sẹ̀ ká gé lórí ni èrò burúkú ló máa ń wà nù wa ní gbogbo ìgbà òun náà la ṣe lè fọwọ́ sọ̀yà pé olúwa ò fi ìwà mi kó o fi kẹ́ àwọn ọmọ mi ẹni mélòó ló lè sọ àwa tá a lè sọ ò pọ̀ abiyamọ tó lè sọ kò pọ̀ torí pé kí ni ìwà burúkú
mo wá gbàládùá fún gbogbo àwọn ojú tó ń wò mí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà. Olúwa o, ìwà burúkú tá a bá hù àti yí tá a mọ̀ àti yí tá a mọ̀ má fi bí ẹnì kankan wa. Ṣàánú fún wa, fi ìwà gidi sí wa nínú, fi ẹ̀mí gidi sí wa nínú, fi ẹ̀mí ìfẹ́ràn ọmọlàkejì, ẹ̀mí ìfẹ́ ọmọlàkejì fi sí wa nínú. Ìwà burúkú gbà kúrò lọ́wọ́ wa. Gbogbo ojú tó ń wò mí yìí, gbogbo ìwà tó wù kẹ́ lè hù sẹ́yìn tẹ́ ẹ mọ̀ àti tẹ́ ẹ mọ̀, ibi tẹ́ ẹ ṣe mistake àti yìí tẹ́ ẹ mọ̀ mọ̀ ṣe, ọba mi Èdùmàrè kó forí ẹ̀ jì gbogbo wa. Kò sẹ́ni tó mọ̀ o, èmi tẹ́ ń wò yìí gan mi ò mọ̀, ó níbi tí mo kù sí. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí náà ẹ ò mọ̀, ó níbi tẹ́ ẹ kù sí. Àmọ́ ìwà tá a máa wá hù tí kò wà ní jẹ́ ká rọ́nà lọ, ọba mi Èdùmàrè ò ní jẹ́ kí gbogbo ojú tó ń wò mí yìí ó hù. Ọlọ́run á máa bá mi wà pẹ̀lú yín, á máa dúró tì yín gbogbo ìgbàkígbà tí ẹ̀mí burúkú tó bá sọ sí yín lọ́kàn, ọba mi Èdùmàrè á bá mi lé jáde kúrò nínú yín, á lé jáde kúrò nínú èmi náà, á lé jáde kúrò nínú gbogbo ojú tó ń wò mí. Ẹ̀mí burúkú kò ní fi àgọ́ wa ṣe gbogbo lágbára Èdùmàrè. Ẹ̀mí rere, ẹ̀mí gidi, ẹ̀mí àlàáfíà, ẹ̀mí ìfẹ́ òun l'Olúwa máa jogún sínú ọkàn wa. Because tó bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ, ò ní gbèrò burúkú sí. Tó bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ, tó bá rí nǹkan ẹ tó fẹ́ bàjẹ́, wàá bá gáìdì ẹ, wàá bá ragàbò. But àìnífẹ̀ẹ́ ọmọlàkejì wa náà la máa rí tọmọlàkejì wa tó ń fẹ́ bàjẹ́, la máa ní tó bá lè bàjẹ́ ó bàjẹ́. Mo máa ń wò nínú ọkàn mi ni pé gbogbo àwọn tó ń hùwà burúkú yìí, ṣé wọn ò rántí péjọ kan náà wọ́n máa sùn táwọn ò ní jí mọ́? Wọ́n dẹ̀ bímọ. Kí lẹ expect pé kó wá ṣẹlẹ̀ sáwọn ọmọ yín tẹ́ bá lọ tán? Tẹ́ bá wá ọmọ míì tó ń jágbó káàkiri, tó ń tojú bọlé káàkiri, tó ń wá ọ̀nà àbáyọ káàkiri, wọ́n máa sọ pé ẹ̀ṣẹ̀ àwọn òbí ẹ̀ ló ń jẹ, ẹ̀ṣẹ̀ àwọn òbí ẹ̀ ló ń jẹ. Ọmọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ a máa wá jìyà àìmọ̀dí. Lágbára Èdùmàrè ẹ ò ní jìyà àìmọ̀dí. Gbogbo ojú tó ń wò mí yìí o, ìyà tẹ́ ẹ mọ̀ díẹ̀ ọba mi Èdùmàrè ò ní fi jẹ yín lágbára Èdùmàrè. Ẹ jẹ́ ká ṣọ́ra, ẹ jẹ́ ká hùwà torí ọ̀la kò ṣe torí èní. Ẹ jẹ́ ká hùwà torí ìgbà tá a bá ní sí láyé mọ́. Ẹ jẹ́ ká hùwà bí ẹni tó yẹ pé tá a bá sùn lálẹ́ yìí a ò ní jí lọ́la. Bẹ́ẹ̀ ni kẹ́ẹ̀jì jẹ́ ká máa hùwà torí pé kí ni ọba mi Èdùmàrè tẹ́ ń wò yẹn, ẹni tí ò lè mú kò tí ì dá. Kò sí bó ṣe lè sọ pé ó lágbára tó. Wọ́n náà àwọn alágbára náà ni wọ́n wà ń di ẹ̀. Gbogbo àwọn alágbára tán wà ń di ẹ̀, wọn ò lágbára tán lọ́hùn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Information tí mo gbọ́ látẹnu Mr. Yomi tí mo ní kí sáré wá fún yín nìyẹn pé àwọn alágbára ló wà nídìí justice for Mohbad o. Àwọn náà hò díẹ̀. Ẹni yìí dẹ̀ sì ń lérí tóun bá ṣe wà láyé a ò ní rí justice gbà. Tó gbogbo ẹ̀rọ olùfẹ́ justice ó yẹ kí gbogbo wa sì ká mọ bí tá a máa dorí àdúrà wa kọ. Mo mọ̀ pé ẹni yóò lè lágbára tó gbogbo wa. Àdúrà ọmọdé, àdúrà àgbàlagbà, àdúrà ọkùnrin, àdúrà obìnrin, àdúrà gbogbo àwọn abiyamọ tó ń sunkún lórí ọ̀rọ̀ yìí lójoojúmọ́. Á bá wa ṣẹ́gun alágbára tó wà nídìí ọ̀rọ̀ yìí. Lágbára mi Èdùmàrè. Ẹ bá mi share fídíò yìí. Kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe. Ẹ wo báwọn èèyàn ṣe ń subscribe. Ẹ̀yin náà subscribe kájọ máa jẹ gbádùn ètò yìí lọ. Ẹ share ẹ̀, kẹ́lẹ́ subscribe. Ẹ tẹ like, ẹ tẹ love. Ẹ comment. Comment yín wà most important. Comment yín ló máa motivate wa nígbà mi pé okay n táwọn ẹni yìí sọ eléyìí right, eléyìí right. Ẹni tí wọ́n fẹ́ bú mi náà wà láì. Ẹ free láti bú mi. Ẹ free láti bú mi. Ìkànnì yìí ó gba everybody láyè. Ó gba anti-justice láyè. Ó gba justice láyè. Ẹ bú mi tẹ́ ẹ bá fẹ́ bú mi. Mo mọ̀ pé tẹ́ ẹ bá ti ń bú mi, tẹ́ ẹ bá ti ń bú mi, one day should be one day. Ẹ máa gbọ́ mẹ́sẹ̀gì mi kan tó yẹ pé ó máa touch ní máa pé ẹni yóò dẹ̀ deserve kí n máa bú o. Bọ́ tẹ́ bá bú mi lénìí, tèmi náà bú yín padà, tètè mo ṣépè fún yín, kí la fẹ́ gbà ń bẹ̀? Kí la fẹ́ gbà ń bẹ̀? A ò ní gèèní kankan bẹ̀. Ọmọ tá à ń jà fún yìí kò ń ṣọmọ tèmi, kò ń ṣọmọ títí yín. But à ń jà nítorí kírú ẹ̀ má ṣẹlẹ̀ sọmọ èmi àti yín.
ìbẹ̀rù tá ń bẹ̀rù òun náà ni àwọn ará bíi wọ́n ṣe ń mú wa síkún bí ẹdìyẹ àfi bẹ́ẹ̀ ni pé ẹdìyẹ léyà àbẹ́dìyẹ túnàwẹ̀ òun ni wá tí wọ́n kàn kéèkì sínú àgò anytime tó bá fẹ́ lò wá wọ́n kàn mú wa wọ́n dẹ̀ ń ṣe nǹkan tó dẹ̀ wù wọ́n táàdẹ̀ nílé sọ̀rọ̀ ṣé bá ṣe máa filẹ̀ fún àwọn ọmọ wa náà nìyẹn òun ni a ṣe sọ wípé ẹ jẹ́ ká máa ṣí àfídíò yìí tó bá ń circulate a lè máa mọ àwọn òṣìkà a lè máa mọ àwọn ọ̀dàlẹ̀ ìjọ tí aláàmù bá máa blow a lè mọ àwọn tá a máa lọ kó igi bá nílé ẹ̀rọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí a fi ń máàkì ojú àwọn ẹni ibi àwọn ẹni ìkànnì second endsars ó sì ń bọ̀ tí wọn bá tún Naija ṣe second endsars ẹ dìtọ̀ ọ̀rọ̀ yìí sílẹ̀ ó sì ń bọ̀ ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ń fún wa ní clue àwọn ẹni ibi àwọn ọ̀bàyéjẹ́ àwọn tí wọn ò fẹ́ kí Nàìjíríà tó ó ń fún wa ní clue wọn ni níjọ́ tálámù bá máa róòlù báyìí tálámù bá máa ṣe gbángán àti mọ àwọn tá a máa lọ kó igi bá nílé èyí tá a máa ṣá nínú wọn èyí tá a máa fi igi fọ́ lórí inú wọn àti mọ̀ wọn. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sì ó ń fún wa ní guideline ni but àdúrà tèmi ni pé mi ò gbàdúrà kó ṣẹlẹ̀ kan tó tún Nàìjíríà ṣe àdúrà tèmi ni pé kán gbọ́ igbe wa kán listen sí wa kán lè bàbá tún Nàìjíríà ṣe kán bá wa dẹ́kun àwọn ìwà àbàjẹ́ àwọn ìwà apanijayé yìí kán bá wa dẹ́kun ẹ̀ but tán bá ti bá wa dẹ́kun ẹ̀ endsars part 2 ó sì ń bọ̀ o tó bá dẹ̀ dé ó máa bútà gan ó máa le gan wọn ò ní wò tán lóòótọ́ ẹni máa kú àkú o ẹni tó máa kú àkú gbogbo àwọn ìlú tí àwọn ń kú wa àwọn sísá wa àwọn mọ́mi wa tí wọ́n ń sá lọ tí wọn ò bá tún lu wọn ṣe wọn ò ní lè sá lọ síbẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ wálé mọ́ torí pé bẹ́ẹ̀ please wọn ibẹ̀ tẹ́tẹ́ wọn lọ́rùn àwọn náà jà wọ́n tún lu wọn ṣe ni o tásìkò náà bá tó àwọn náà máa jà ní Nàìjíríà yìí ẹni tó bá máa kú kó kú àwọn tó bá dẹ̀ ṣẹ́kù kó máa gbádùn lọ yes torí pé kí ni a ò lè wá kú a ò ní lè joyè ilé bàbá wa tá a bá ń bẹ̀rù kú lọ́tún tá a ń bẹ̀rù kú lọ́sìn nígbà wo la fẹ́ joyè ilé bàbá wa a ò lè jẹ́ ẹ̀ àwọn pípọ̀ yìí kọ́ máa mú wa sí lọ́nìí and one day should be one day monkey go go market e no go come back wọn pé ń jọ yẹn á búta gan ẹ ló fẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Mr. Yomi Fabiyi tí wọ́n sọ wípé àwọn tó hold Justice for Mohbad alágbára ni wọ́n àgbà lọ́yàdẹ̀ ni wọ́n àgbà SAN òun ló wá di ọ̀rọ̀ yìí gbogbo ẹni tó kù ẹ ti mọ kò ní ìdíkà ń sọ ẹ̀yin náà ti mọ ẹni yẹn ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV gbogbo ẹ̀yin tẹ́ di subscribe bóyá ọwọ́ tẹ́ fi ń tẹ subscriber yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè ìró ìbànújẹ́ kò ní yà lọ́dẹ̀dẹ̀ nìkankan yín lágbára Èdùmàrè ẹ bá mi share mo tún padà bọ̀ ire o.